ìtàn June 12 MKO Abiola àti Ibrahim Babangida apá kẹrin. èyí ni ohun tó ṣẹlẹ̀ tí Abiola fi náwó tó nára láti rí i pé wọ́n dojú ìjọba Buhari àti ìdí àgbọn bolẹ̀ tí wọ́n sì gbàjọba Nàìjíríà fún Ibrahim Badamasi Babangida. Ibi tí a bá ìtàn MKO Abiola Babangida àti June 12 dé ní ibi tí àwọn ọ̀gágun àgbà Muhammadu Buhari àti Túndé ìdí àgbọn ti ń ṣèjọba. Kó tó di ìgbà náà ni a ti sọ bí Abiola ti ṣèpàdé pẹ̀lú Muritala Muhammad nígbà tí Muritala jẹ́ ọ̀gá ológun tó ń rí sí ẹ̀ka ìbánisọ̀rọ̀ tí wọ́n sì fẹ́ jà kó tó di pé ọ̀gá àwọn sọ́jà pátá nígbà náà Hasan Usman Katsina bá wọn dá sí i. Owó tí wọ́n jẹ iléeṣẹ́ Abiola ìyẹn ITT ló lọ síbẹ̀ lọ́ọ̀sìn kí ọ̀rọ̀ náà tó fẹ́ dìjà. Ṣùgbọ́n lọ́jọ́ náà ló gba ṣẹ́ẹ̀kì owó náà jáde. Ọjọ́ náà ni Abiola di ọ̀rẹ́ Muritala tí wọ́n sì ṣọ̀rẹ́ náà títí tí Muritala fi di olórí ìjọba. Àwọn méjì kan wà nínú àwọn tí wọ́n gbàjọba náà fún Muritala, Ibrahim Babangida àti Shehu Musa Yar'Adua ni. Ṣé àwọn méjèèjì ti mọ Abiola gẹ́gẹ́ bí ọ̀rẹ́ Muritala tímọ́tímọ́ tẹ́lẹ̀ tí àwọn méjèèjì sì ń bu ọlá ńlá fún un. Ṣùgbọ́n lásìkò yìí làwọn méjèèjì túbọ̀ súnmọ́ Abiola sí i. Àmọ́ o, Babangida kì í ṣe ẹgbẹ́ Shehu Yar'Adua lọ́dún 1975 tí wọ́n gbàjọba fún Muritala. Ọ̀gá ẹ̀ ló jẹ́ nínú iṣẹ́ ológun. Babangida ti wà nípò colonel nígbà náà, bẹ́ẹ̀ ipò lieutenant colonel ní Yar'Adua wà. Babangida wà nínú ìgbìmọ̀ apàṣẹ tó ga jù lọ, ṣùgbọ́n Yar'Adua kò sí níbẹ̀ rárá. Ní ọjọ́ Ẹtì Friday ọjọ́ 13 oṣù kejì ọdún 1976 tí Bukar Dimka àti àwọn ológun bíi tiẹ̀ gbìyànjú láti fi tipátipá gbàjọba lọ́wọ́ Muritala tí wọ́n sì pa Ibrahim Babangida ló lọ bá àwọn ọlọ̀tẹ̀ náà ní rédíò Nàìjíríà n'Ìkòyí tó sì gba iléeṣẹ́ rédíò náà padà lọ́wọ́ wọn. Èyí túbọ̀ mú òkìkí Babangida kàn. Ṣùgbọ́n nígbà tí wọ́n lé àwọn ọlọ̀tẹ̀ náà lọ tí wọ́n sì gbé ìjọba fún Olúṣẹ́gun Ọbásanjọ́, Yar'Adua ló di igbákejì Ọbásanjọ́. Lójú ẹsẹ̀ náà ní ipò rẹ̀ sì ti ju ti Babangida lọ. Àsìkò tí iléeṣẹ́ Abiola ITT kò bá ti rí iṣẹ́ gidi kan gbà lọ́wọ́ ìjọba mọ́ nìyẹn. Nítorí lóòótọ́ ni Abiola àti Ọbásanjọ́ jọ wá láti ibì kan náà. Wọ́n kì í fi bẹ́ẹ̀ ṣe ọ̀rẹ́ ara wọn. Àwọn sọ́jà Haúsá ni Abiola ń bá ṣe. Ṣùgbọ́n nítorí pé àwọn ọ̀rẹ́ ńlá méjì tó ní nínú ìjọba Ọbásanjọ́, ìyẹn Yar'Adua àti Babangida, kò sí ohun tó fẹ́ tí kò ní gbà níbẹ̀ ní kíákíá ní pàápàá. Nígbà náà ni ọ̀rẹ́ Abiola àti Yar'Adua pọ̀ sí. Ọ̀pọ̀lọpọ̀ owó àti àwọn ohun ìní tí àwọn èèyàn náà sì ń rí gbà nígbà náà, Abiola ló máa ń bá wọn wá. Ọ̀rẹ́ Yar'Adua àti Abiola pọ̀ débi pé ní gẹ́rẹ́ tí ọkùnrin náà fi ìjọba sílẹ̀, iṣẹ́ ńláńlá méjì ní òun pẹ̀lú Abiola jọ dá sílẹ̀. Àwọn kan sì sọ pé wọ́n tiẹ̀ ti ń dá iṣẹ́ náà sílẹ̀ kí Yar'Adua tó kúrò nílé ìjọba. Àwọn iṣẹ́ tí wọ́n dá sílẹ̀ náà ni iléeṣẹ́ ọlọ́kọ̀ ojú omi tí wọ́n ń pè ní African Oceans Line, tí wọ́n sì ra ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ ojú omi ńláńlá tó ń kẹ́rù láti ìlú òyìnbó lọ káàkiri ilẹ̀ Áfíríkà. Bí wọ́n bá ti ra ọkọ̀ ojú omi náà, bí wọn kò bá sọ ní Binta, wọn yóò sọ ní Ayimba. Orúkọ ìyàwó àwọn méjèèjì ni ìyàwó Yar'Adua ní Binta, Simbiatu Abiola sì ni wọ́n ń pè ní Ayimba. Iléeṣẹ́ kejì tí wọ́n tún jọ dá sílẹ̀ ní báǹkì ńlá tí wọ́n ń pè ní Habib Bank. Báǹkì náà wà fún ọ̀pọ̀lọpọ̀ ọdún. Nígbà tó sì yá nígbà kan, Kọ́lá Abiola ni alága wọn. Ìjọba àwọn Ọbásanjọ́ yìí ló gbéjọba fún àwọn Shehu Shagari lọ́jọ́ 1 oṣù kẹwàá ọdún 1979. Nígbà náà ni Yar'Adua fẹ̀yìntì kúrò nínú iṣẹ́ sọ́jà tí Babangida sì túbọ̀ ń lágbára sí i. Ìgbà tí àwọn Shagari kò rí ojútùú ìjọba wọn mọ́ ni àwọn sọ́jà gba ìjọba náà padà lọ́wọ́ wọn. Ibrahim Babangida náà ló sì ṣáájú àwọn tí wọ́n gbàjọba náà. Òun ló kó àwọn Sani Abacha, Dongoyaro àti àwọn sọ́jà wẹ́wẹ́ míì mọ́ra. Àwọn náà ni wọ́n sì gbé ìjọba fún Muhammadu Buhari àti Babátúndé ìdí àgbọn. Bó tilẹ̀ jẹ́ pé wọ́n fi Babangida ṣe olórí gbogbo sọ́jà pátápátá nínú oṣù kínní ọdún 1984 tí wọ́n gbàjọba yìí,
síbẹ̀ àárín Ìdí Àgbọn àti Babangida kò gún régé rárá. Ìdí Àgbọn kò fọkàn tán Babangida, inú sì ń bí Babangida pé Ìdí Àgbọn ń ṣàkóso òun, ó sì sọ ara ẹ̀ di bàbàrà nígbà tó jẹ́ pé àwọn làwọn gbé ìjọba náà fún wọn. Àwọn ìṣẹ̀lẹ̀ ńlá mẹ́ta kan ṣẹlẹ̀ léraléra. Àwọn ìṣẹ̀lẹ̀ náà ló tún mú àwọn ọ̀rẹ́ mẹ́ta nípàdé, tí Babangida tún pàdé àwọn Yar'Adua pẹ̀lú Abiola. Ìṣẹ̀lẹ̀ náà ló sì dojú ìjọba àwọn Buhari àti Ìdí Àgbọn bolẹ̀. Nígbà tí Buhari gbàjọba, lára òfin tí wọ́n ṣe ni pé ẹnikẹ́ni tó bá gbé oògùn olóró tí wọ́n ń pè ní kokéènì tàbí heroin wọ̀lú, tàbí tó fẹ́ gbé e jáde, bí wọ́n bá ti mú un, pípa ni wọn yóò pa á. Ẹnu ya gbogbo ọmọ Nàìjíríà, nítorí kó tó di ọjọ́ tí àwọn èèyàn náà ṣòfin yìí, ṣàṣà ọmọ Nàìjíríà ni wọ́n mọ̀ pé kinní kan ń jẹ́ kokéènì tàbí heroin. Ṣùgbọ́n àwọn Ìdí Àgbọn mọ̀, wọ́n sì mọ̀ pé ohun tí àwọn olówó ńláńlá àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀gá sọ́jà ní Nàìjíríà ń ṣe nìyẹn. Oògùn olóró ni wọ́n ń gbé. Yàtọ̀ sí èyí, ìjọba náà tún fòfin de ọ̀pọ̀lọpọ̀ àwọn ọjà kan. Nínú wọn ni bébà ìtẹ̀wé. Àwọn Ìdí Àgbọn sọ pé ẹnikẹ́ni ò gbọ́dọ̀ kó bébà wọlé láti ilẹ̀ òkèèrè, pàápàá bébà tí wọ́n fi ń tẹ ìwé ìròyìn. Wọ́n ní àwọn ṣe bẹ́ẹ̀ kí àwọn èèyàn lè máa ra bébà tí wọ́n ń ṣe ní ilẹ̀ wa ni. Kò pẹ́ tí wọ́n ṣe òfin yìí rárá, tí wọ́n fi mú obìnrin kan tí wọ́n ń pè ní Gloria Okon. Ìwádìí fi hàn pé Gloria gan kọ́ ni orúkọ ọmọbìnrin náà, Princess ni. Ọ̀rẹ́ Mariam, ìyàwó Babangida ni wọ́n pè é. Bẹ́ẹ̀ ni ọkọ obìnrin náà tó ti kú pàápàá jẹ́ ọ̀rẹ́ àwọn Babangida fúnra wọn. Ó sì jọ pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta jọ mọ̀ nípa iṣẹ́ tóbìnrin náà ṣe ni. Lọ́rọ̀ kan, ọwọ́ tẹ obìnrin náà, wọ́n sì ti sọ ọ́ sí tìmọ́lé. Wọ́n ń fẹ́ gbé e lọ sílé ẹjọ́ tí wọ́n dá ẹjọ́ ikú fún un. Lásìkò náà ni Babangida bẹ Mamman Fastor. Ó bẹ̀ ẹ́ lọ́wẹ̀ láti rí i pé ó ń yọ ọmọbìnrin náà o. Fastor gbé ọ̀rọ̀ ọmọbìnrin tí wọ́n mú yìí lọ síwájú ìgbìmọ̀ ológun tó ga jùlọ lọ́jọ́ tí wọ́n ń ṣèpàdé wọn. Wọ́n ní kí wọ́n fi sílẹ̀ nítorí ìyàwó sọ́jà ni o. Babangida náà sì fẹnu sí i. Ṣùgbọ́n níṣe ni Ìdí Àgbọn pariwo lé wọn lórí, tó sì sọ pé báwo ni wọn yóò ṣe fi ẹni tó gbé kokéènì sílẹ̀, kódà kó jẹ́ ìyàwó sọ́jà jù bẹ́ẹ̀ lọ. Babangida tún wá ọ̀nà míì láti bẹ Ìdí Àgbọn, ṣùgbọ́n ọkùnrin náà kò fojú sílẹ̀ fẹ́nikẹ́ni. Nígbà tí ọ̀rọ̀ náà kò sì ṣeé ṣe mọ́ ni ọkùnrin náà bẹ Fastor pé kó mọ bí yóò ṣe yọ ìyàwó ọ̀rẹ́ àwọn jáde o. Bẹ́ẹ̀ ni Fastor lọ síbi tí wọ́n ti obìnrin náà mọ́ lóru, tí wọ́n gbé e jáde, tí wọ́n sì wá òkú kan tí wọ́n dáná sun, tí wọ́n sì fi Gloria ránṣẹ́ sílùú òyìnbó lẹ́sẹ̀kẹsẹ̀. Ọ̀rọ̀ náà túbọ̀ jẹ́ kí Ìdí Àgbọn kórìíra Babangida gan-an. Lásìkò yìí kan náà, lọ́dún 1984, wọ́n tún mú ọkùnrin kan tí wọ́n ń pè ní Ikú Òmọ̀lá. Kokéènì náà ni wọ́n torí ẹ̀ mú un. Nígbà tí ìyẹn ti rí i pé ọ̀rọ̀ náà yóò la ikú lọ, ó jẹ́wọ́ ẹni tó fi kinní náà rán òun. Ó ní ọ̀kan nínú àwọn ọmọ dáńtàtà ni. Olówó ńlá àti alágbára ńlá làwọn dáńtàtà nílẹ̀ Haúsá. Wọ́n sì ní àwọn ọ̀gá ńláńlá nínú sọ́jà gan. Nítorí bẹ́ẹ̀, gbogbo àwọn ọ̀gá sọ́jà wọ̀nyí ni wọ́n ń yọjú pé kí wọ́n fi ọmọkùnrin náà sílẹ̀ o, nítorí ọ̀rọ̀ tó ń sọ yìí, bó bá dé ilé ẹjọ́ tó bá sọ, wàhálà ni o. Ṣùgbọ́n Ìdí Àgbọn ní òun ò gbà. Ó ní kí wọ́n lọ wá ọmọ dáńtàtà tó dárúkọ náà jáde, pé gbogbo ohun tí ọ̀rọ̀ ẹ̀ bá sì gbà kí wọ́n ṣe é fún un, pé kóun náà wá jẹ́jọ́. Bó bá jẹ̀bi, ohun tí wọ́n bá ń ṣe fáwọn tó kù náà ni kí wọ́n ṣe fún un. Ọ̀rọ̀ náà le débi pé níṣe ló dá ìgbìmọ̀ apàṣẹ ológun sí méjì, tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀gá sọ́jà náà sì dúró lẹ́yìn àwọn tí wọ́n fọwọ́ sí pé wọn kò gbọ́dọ̀ ṣe kinní kan fún ọmọ dáńtàtà. Àwọn Babangida, Fastor àti àwọn ẹlẹgbẹ́ wọn tó kù sì ń ṣe bí ẹni pé ẹ̀yìn dáńtàtà ni wọ́n wà. Bẹ́ẹ̀ inú Ìdí Àgbọn ló ń bí wọn, àti pé iṣẹ́ tí àwọn náà ti ṣe tẹ́lẹ̀ ni. Gbogbo eléyìí túbọ̀ jẹ́ kí Ìdí Àgbọn kórìíra Babangida sí i. Ó sì ń wá ọ̀nà tí yóò fi yẹjú ẹ̀. Bẹ́ẹ̀ ipò agbára ni Babangida wà. Ọ̀gá àwọn sọ́jà pátápátá, ó ṣòro kò lójú nínú ìjọba ológun. Bẹ́ẹ̀ ohun tí àwọn èèyàn ṣe ń wá ọ̀nà pé kí wọ́n tú ọ̀rẹ́ ọmọ dáńtàtà sílẹ̀, tí àwọn Babangida sì ṣe ń fẹ́ yọ Gloria, ni pé àwọn Ìdí Àgbọn ti mú àwọn mẹ́ta kan tẹ́lẹ̀: Bernard Ògèdèngbé, Lawal Ojúọlápé àti Bartholomew Ọwọ́. Nígbà tí wọ́n sì mú wọn, wọn kò tí ì ṣe òfin pé wọn yóò máa ju àwọn
tí wọ́n bá gbé kokéènì sí ẹ̀wọ̀n tàbí pé wọn yóò máa pa wọ́n. Ṣùgbọ́n lẹ́yìn tí wọ́n mú wọn ní ìjọba ṣòfin pé ẹni tó bá gbé kokéènì àwọn yóò pa á ni o. Wọ́n sì kó àwọn ọmọkùnrin mẹ́tẹ̀ẹ̀ta náà jáde, wọ́n sì dè wọ́n mọ́ àgbá, wọ́n yìnbọn pa wọ́n. Kò sí ẹnìkan tí jìnnìjìnnì kò bò nígbà náà, pàápàá àwọn tí wọ́n ń ṣèjọba àti àwọn tí wọ́n súnmọ́ wọn. Àwọn Babangida sì torí èyí náà kórìíra ìdí àgbọn. Wọ́n ní ti Buhari ò le tó bẹ́ẹ̀ yẹn. Ìṣẹ̀lẹ̀ kẹta tó dá wàhálà sílẹ̀ jùlọ ní ti MKO Abiola. Nígbà tí àwọn ìdí àgbọn ti dé ni wọ́n ti ṣe òfin pé ẹnikẹ́ni ò gbọ́dọ̀ kó àwọn ọjà kan wọ̀lú. Kódà níbi tí ọ̀rọ̀ náà le dé níṣe ni wọ́n ti gbogbo ẹnu bodè, wọ́n ti gbogbo bọ́dà tó wọ Nàìjíríà, tí wọ́n sì ń tẹ̀ mọ́ gbogbo èèyàn létí pé ẹni tí wọ́n bá gbá mú o pé ó kó ọjà wọlé, òfin tí wọn yóò fi mú òfin tí ẹni tó fẹ́ ba ètò ọrọ̀ ajé Nàìjíríà jẹ́ ni. Ọlọ̀tẹ̀ ni àwọn yóò sì máa pè é. Àwọn yóò sì fìyà jẹ bí ọlọ̀tẹ̀ ni o. Lásìkò náà ni Abiola kó bébà tí wọ́n fi ń tẹ ìwé ìròyìn àti ìwé wọlé. Ó sì kó wọlé ní ọ̀pọ̀ yanturu ni. Bó ti kó o dé ni wàhálà tẹ̀lé e dé. Nítorí lójú ẹsẹ̀ ni wọ́n mú ọkọ̀ ojú omi tó gbé ẹrù náà wọ̀lú, tí wọ́n sì sọ pé wọn kò ní fi í sílẹ̀ àfi tí àwọn bá rí ẹni tó ní. Ẹni tó ní kò jẹ́ yọjú sí wọn, nítorí gbogbo èèyàn ló mọ̀ pé tí wọ́n bá ti mú irú ẹni bẹ́ẹ̀, ìjọba yóò bá ṣẹjọ́ ni. Àyà Abiola kò já rárá. Ṣé o ti mọ̀ pé ohun tí òun bá tẹ̀ nílẹ̀ yìí àtẹ̀gbé ni, àti pẹ̀lú Abiola wà nínú àwọn tó mọ ìgbà tí àwọn sọ́jà fẹ́ gbàjọba lọ́wọ́ àwọn Ṣàgàrí, nígbà tó ṣe pé òun kúkú sì ti kúrò nínú ẹgbẹ́ MPN, tó sì ti sọ pé òun kò ṣe òṣèlú mọ́, kó lòdì sí pé kí sọ́jà gba ìjọba lọ́wọ́ wọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó gbàjọba náà ló mọ̀, nítorí ẹ̀ ó mọ̀ pé kò sí ohun tí ẹnìkan yóò fi òun ṣe. Gbogbo àwọn tó jẹ́ olórúkọ ńlá nínú ìjọba náà, ọ̀rẹ́ òun ni gbogbo wọn ń ṣe. Kíá ló bẹ̀rẹ̀ sí í pè wọ́n níkọ̀ọ̀kan, ṣùgbọ́n bí ẹni pé ó ṣá iná sí bẹntiróòlù ni o. Nítorí bí ọ̀rọ̀ náà ti dé etí ìdí àgbọn ló fárígá pátápátá. Ohun tó sì ń sọ ni pé kí wọ́n tètè lọ mú Abiola, kí wọ́n fi í sítìmọ́lé kíákíá. Làwọn ọ̀gá sọ́jà tó kù bá fárígá, àwọn ọ̀rẹ́ Abiola pàápàá, àgàgà Babangida, ó sì sọ pé wọn ò gbọ́dọ̀ mú Abiola o. Ọ̀rọ̀ náà da ìpàdé rú. Ìdí àgbọn ṣàtàkù ni pé àfi kí wọ́n mú Abiola. Nígbà tí Abiola pàápàá rí i pé ọ̀rọ̀ náà ń le ju bí òun ṣe rò ó lọ, ló bá tọ̀ bàbá kan tó jẹ́ bàbá fún òun àti ìdí àgbọn lọ. Bàbá náà ni olórí àwọn mùsùlùmí tí wọ́n ń pè ní Sheikh Adamu El-Ilory, ẹni tó ní Markaz tó wà lágége. Àràbà ńlá ni bàbá náà nígbà ayé wọn. Bó sì ti jẹ́ bàbá fún Abiola, bẹ́ẹ̀ náà ló jẹ́ bàbá fún Túndé ìdí àgbọn. Bàbá náà ránṣẹ́ sí àwọn méjèèjì, wọ́n sì jọ pàdé nílé ẹ̀. Abiola rojọ́ pé òun ti ra ọjà òun nílùú òyìnbó kí àwọn ìdí àgbọn tó dé pẹ̀lú òfin wọn. Ìdí àgbọn sì sọ pé níwọ̀n ìgbà tí Abiola mọ̀ pé òfin ti wà, kò yẹ kó gbé ẹrù náà wọlé rárá ni. Bàbá Ádámù bá wọn parí ọ̀rọ̀ náà ṣá o. Ìdí àgbọn gbà pé àwọn ò ní mú Abiola mọ́, ṣùgbọ́n o àwọn ò ní já kó gbé bébà tó rà náà o, ìjọba yóò gbẹ́sẹ̀ lé ni. Ọ̀rọ̀ náà kò dùn mọ́ Abiola nínú rárá. Bẹ́ẹ̀ làwọn ìdí àgbọn gbẹ́sẹ̀ lé ẹrù Abiola. Bẹ́ẹ̀ làwọn ìdí àgbọn sọ pé àfi kí àwọn mú Dáńtàtà. Bẹ́ẹ̀ làwọn ìdí àgbọn sọ pé àfi kí wọ́n wá Gloria Okonnu, ọ̀rẹ́ ìyàwó Babangida. Nígbà tí ọkùnrin igbákejì Buhari náà rí i pé Babangida gan ni olórí àwọn tí wọ́n ń sọ pé àwọn kò gbà, ó de àwọn ọlọ́pàá inú tí wọ́n ń pè ní SSS nígbà náà sí i. Ó ní kí wọ́n máa ṣọ́, kí wọ́n sì lọ dá tẹlifóònù ilé ẹ̀ lu kí àwọn lè máa gbọ́ gbogbo ọ̀rọ̀ tí wọ́n bá ń sọ níbẹ̀. Nígbà tó rí i pé ìyẹn lè má tètè rán, ìdí àgbọn bẹ̀rẹ̀ sí í ṣètò ìsinmi tipátipá fún Babangida. Nígbà náà ni Babangida bẹ̀rẹ̀ ètò láti fipá gbàjọba àwọn ìdí àgbọn. Nígbà tí ètò náà sì débì kan, ọkùnrin sọ́jà náà lọ bá àwọn ọ̀rẹ́ Abiola àti Yar'Adua. Abiola fi owó ńlá sílẹ̀, ó sì sọ pé gbogbo ọ̀nà tí Babangida bá mọ̀ ni kí wọ́n gbà kí wọ́n fi lé àwọn ìdí àgbọn lọ. Iṣẹ́ kan ṣoṣo tí Yar'Adua sì ṣe ni pé ó ṣètò bí ọba Mẹ́kà ṣe ránṣẹ́ pé ìdí àgbọn pé kó wá bá òun ṣọdún. Ṣé wọ́n ti mọ̀ pé tí ìdí àgbọn kò bá ti sí nílé, àwọn yóò mú Buhari bí ẹni tó mú adìyẹ ni. Bẹ́ẹ̀ náà ló sì rí o, nítorí nígbà tí ìdí àgbọn gba lẹ́tà láti ọ̀dọ̀ ọba Mẹ́kà
pé kó wá bá òun ṣọdún inú ìdí àgbọ̀ndùn fún irú àpọ́nlé ńlá tí odidi ọba Mẹ́kà fún òun yìí. Ṣé òun kò mọ̀ pé iṣẹ́ ọwọ́ Ṣéhù Yàràdúà ni? Bẹ́ẹ̀ ló lọ tó kó ọ̀pọ̀ àwọn ọ̀gá ológun inú ìjọba wọn dání. Ṣùgbọ́n ìlú náà ló wà tí àwọn ọmọ Babangida fi gbàjọba, tí wọ́n sì gbé ìjọba náà fún lọ́jọ́ 27 oṣù kẹjọ ọdún 1985. Ọmọ ọdún 44 sì ni Babangida ń ṣe nígbà tí wọ́n gbé ìjọba fún un. Bí Babangida ti gbàjọba, ìdùnnú ńlá ló jẹ́ fún àwọn ọ̀rẹ́ ẹ̀, pàápàá Yàràdúà pẹ̀lú Abíọ́lá. Abíọ́lá ti sọ pé òun kò ṣe òṣèlú, kò sì ní lọ́kàn láti ṣe òṣèlú lọ́jọ́ iwájú. Ohun tó ń dùn mọ́ òun nínú ni pé ọ̀rẹ́ òun tí òun fi owó òun gbé dé ipò ló wà lórí àga báyìí gẹ́gẹ́ bí olórí ìjọba Nàìjíríà. Ní ti Yàràdúà, inú òun dùn pé nígbàkigbà tí ọ̀rọ̀ òṣèlú bá bẹ̀rẹ̀, òun ni Babangida yóò gbé ìjọba alágbádá náà fún, nítorí ọ̀rọ̀ tí àwọn ti jọ sọ láàrin ara wọn tẹ́lẹ̀ rí nìyẹn. Àjọṣe yìí túbọ̀ fi ẹsẹ̀ ọ̀rẹ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta múlẹ̀. Gbogbo ayé ló sì mọ̀ nílẹ̀ Yorùbá pé agbára ń bẹ lọ́wọ́ Mọ̀ṣúdì Káṣímáwo Abíọ́lá, nítorí ọ̀rẹ́ ẹ̀ ní olórí ìjọba. Babangida náà kò sì fi ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀ sílẹ̀. Kò sí ohun tí Abíọ́lá ń ṣe tí ọwọ́ IBB kò ní sí níbẹ̀. Bẹ́ẹ̀ ni bí Yàràdúà náà ń ṣe nǹkan kan, bí Abíọ́lá bá ti ń débẹ̀, kò ní pẹ́ tí Babangida náà yóò fi dé. Bí Babangida ti gbàjọba, ohun tó sọ gbàrà ni pé ọdún 5 ní ìjọba òun yóò lò tí àwọn yóò fi dá ìjọba náà padà fún àwọn olóṣèlú. Ìyẹn ni pé ní ọdún 1990 ni òun yóò gbé ìjọba náà sílẹ̀. Ọkàn gbogbo èèyàn ló balẹ̀, tí àwọn olóṣèlú sì fẹ́ràn Babangida, nítorí gbogbo àwọn tí ìjọba ìdí àgbọ̀n ti jù sẹ́wọ̀n ni Babangida tú sílẹ̀ pé kí wọ́n máa lọ sílé wọn. Nígbà tó sì lè sọ fún wọn pé òun yóò gbé ìjọba padà fún wọn, níṣe ni inú wọn ń dùn ṣẹ̀, nítorí kò jọ pé àwọn ìdí àgbọ̀n tilẹ̀ ní lọ́kàn rárá láti gbé ìjọba fáwọn olóṣèlú mọ́. Wọ́n kórìíra àwọn olóṣèlú ọ̀hún dé góńgó. Babangida sọ fún wọn pé lọ́jọ́ 1 oṣù kẹwàá ọdún 1990 lòun yóò fa ìjọba lé wọn lọ́wọ́ lẹ́yìn tí ìjọba òun bá ti tún gbogbo ètò òṣèlú ilẹ̀ wa ṣe. Lọ́rọ̀ kan, lọ́jọ́ yìí gan-an ni ìrìn àjò tó padà wá di June 12 bẹ̀rẹ̀ o. Ṣùgbọ́n kò sẹ́ni tó mọ̀ pé ibi tí yóò padà wá yọrí sí náà nìyẹn. Abíọ́lá kò mọ̀ pé ọ̀rọ̀ òṣèlú tí òun kò dá sí níbẹ̀rẹ̀ náà ni yóò padà wá mú ẹ̀mí òun lọ. Bẹ́ẹ̀ ni Yàràdúà pàápàá kò mọ̀ pé lórí ọ̀rọ̀ náà ni òun yóò kú sí. Báwo lọ̀rọ̀ òṣèlú náà ṣe lọ kó tó kan Abíọ́lá? Báwo ló ṣe lọ kó tó kan Yàràdúà? Báwo ni ẹni tó sọ pé òun fẹ́ gbéjọba sílẹ̀ lọ́dún 1990 ṣe wá dẹni tí wọ́n fi tipátipá lé lọ lọ́dún 1993? Ìyẹn ni kẹ́ ẹ ṣe pàdé wa láìpẹ́ jọjọ. Adémọ́lá Adéjàre ló ń tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ìtàn June 12 pẹ̀lú àwọn Abíọ́lá yìí o. Ọláyíwọlá Alága ló ń bá a kà á fún Bùdó Àgbáyé fún Àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú ìsinmi òní o.